Mi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbọ́dùkà, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Thank you for joining me. I'm so grateful. Mo kí yín gan ni o. Like àwa tá ẹjọ́ bẹ̀rẹ̀ channel yìí, and you are still with me up to today. May Allah bless you. Mi ò mọ nǹkan tí mo lè sọ o. Tí n bá ní kí n continue ọ̀rọ̀, mo kàn máa di pé màá wá mọ̀ ṣépè. But all the same, I'm so grateful. Àwọn tí wọ́n ní ànídé, àwọn la àdé bá. You understand? Èmi ń sọ̀rọ̀ nísìnyí, mi fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Mo ń sọ̀rọ̀ bí èèyàn tó bẹ̀rù àtibọ̀tán. Tó bẹ̀rù àtibọ̀tán. Whatever it is not by your power. It is the power of Almighty Allah. Nítorí pé wọ́n wá ní àtibọ̀tán yẹn, o fìpò ní ìmísí. Ìmísí yẹn, ó yẹ kó radiate nínú wealth ẹ̀. Kò yẹ ká change ọ̀rọ̀ Ọlọ́run. Kò yẹ ká change ọ̀rọ̀ Ọlọ́run. Ẹnu t'Ọlọ́run fi fún ẹ, secretly and openly, ṣó ti fi bà tèèyàn jẹ́ ni, àbó ó ti fi tún tèèyàn ṣe. Ẹ jẹ́ ká bẹ̀rù àtibọ̀tán. Ẹ jẹ́ ká bẹ̀rù ọjọ́ tó jẹ́ pé a máa sùn báyìí. Wọ́n wá jí wa pé kí lẹ fi lé ayé ṣe. Ẹnu t'Ọlọ́run fún ẹ, kí ló fi ṣe? Ilé mélòó ló fi ti dàrú? Èèyàn mélòó ti fi kó bá? Àbí kò ní sí something like that? Ayé nìkan la ṣó. Ayé nìkan. Even o ṣó ìgbà tó máa kú. Tó bá wá kú tán yẹn náà, they are not sure. Maybe ayé mi wà àbí kò sáyé mi. But wọ́n jẹ́ ká mọ̀ pé ayé mi tún wà. Ayé mi tó wà yẹn tó wò ṣó ọ̀sìn. Ǹjẹ́ wàá tún wá fẹnu rẹ bàjẹ́? Ẹ bẹ̀rù àtibọ̀tán. Àbí wàá ti fi wàásì rẹ bàjẹ́? Ẹ bẹ̀rù àtibọ̀tán. Ẹ̀yin náà rí title. Topic tí mo fẹ́ ṣe yìí, ó lágbára díẹ̀. Ó lágbára díẹ̀. Ǹjẹ́ òbò ìyàwó máa ń sunko fún ọkọ rẹ̀? Ǹjẹ́ oníyàwó ń lè sìn òbò rẹ̀ ti sunko? Táwọn olóyìnbó bá fẹ́ sọ, wọ́n á ní ó ti wọ demurrage. Ǹjẹ́ òbò ìyàwó rẹ̀ wọ demurrage, if that English is correct? But the Yoruba word for it, ó ní pé ó sunko. Kí nǹkan sunko, kó súyàn, kó sà. Tẹ́ bá mọ̀ nǹkan tó ń jẹ́ kó sà, ẹ mọ̀lá. Kó sà, that is Hausa word mo sọ yẹn. Sunko, òun náà ni Yoruba word. Ẹ mọ̀lá, ẹ mọ̀ pé ilá máa ń fà ní. Tẹ́ bá ti fẹ́ gé lá, ẹ mọ̀ rí láyẹ̀ gé kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀. Tó bá dẹ̀ ṣe bẹ̀yẹn bá ọbẹ̀ yẹn máa yọ̀ strictly. Bẹ̀ sunko yẹn, that means pé ó ti kó, kò fà mọ́, kò yọ̀ mọ́, kò dùn mẹ́ mọ́. Nǹkan tó mì by sunko nìyẹn. Ṣé wàá mọ̀ sunko pẹ̀lú àlàyé? Ẹ gbọ́ fídíò yìí tán o, pẹ̀lú àlàyé. Mo ní kẹ́ ẹ bẹ̀rù àtibọ̀tán. Èmi ń bá ọkọ àti ìyàwó tó wà responsible. Ọkọ tó fẹ́ sọ ìyàwó rẹ̀ nù, ìyàwó tó fẹ́ sọ ọkọ rẹ̀ nù. Àwọn tí mò ń bá sọ̀rọ̀ nìyẹn. Àwọn tó bẹ̀rù àtibọ̀tán ni mò ń bá sọ̀rọ̀. Mi ò sọ àwọn tó jẹ́ pé you don't even believe anything. O kàn ń parọ́ pé o believe ni, o nígbàgbọ́. Àwọn kọ́ ni mò ń bá wí. Àwọn tó nígbàgbọ́ ni mò ń bá wí. Torí tó bá nígbàgbọ́, ò ní hùwà I don't care. Ò ní hùwà pé kí ló fẹ́ ṣẹlẹ̀. Ẹ ní hùwà kí lẹ fẹ́ ṣe. Àwa bẹ̀rù àtibọ̀tán. Àtibọ̀tán yẹn sì ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìwàsí rẹ̀ pẹ̀lú ọmọlàkejì ẹ, ìsọ̀rọ̀ sí ẹ. Okay? Òbò ìyàwó tó máa ń sunko pẹ̀lú àlàyé. Ọkùnrin tó pẹ́ lọ́dọ̀ ìyá tó ti pẹ́ pẹ̀lú ara wọn. Ọkùnrin àti obìnrin tó ti pẹ́ pẹ̀lú ara wọn. Tí ọkùnrin yẹn ò ná tàrí, òbò ìyàwó rẹ̀ sunko. Òbò ìyàwó rẹ̀ sunko. À ń bẹ́ẹ̀ ṣe màá sọ. Ọkùnrin mo sọ, ọkùnrin tó ti pẹ́ pẹ̀lú ìyàwó rẹ̀, tó ti pẹ́ tí ò ná tàrí, òbò rẹ̀ sunko. Irú wọn ló máa ń sunkún lé ìyàwó wọn lẹ́yìn o. Ìyàwó mi ò gbà fún mi, ìyàwó mi ò gbà fún mi. Irú wọn ni o. Bẹ́ẹ̀ àwọn tí òbò ìyàwó wọn máa ń sunko fún wọn, àwọn ni wọ́n ti pẹ́ lọ́dọ̀ ara wọn. Ó ti wá jáde síta, ó ti dẹ́tí one or two níta. Ó máa mọ̀ pé ìgbà yẹn ló máa wá realize pé ó dàbí pé òbò ìyàwó òun yìí o, àbí ó ti pẹ́ o, àbáwọn ti pẹ́ o, pẹ̀lú education, ẹ̀kọ́ òdì tí wọ́n ń gbọ́n ta, ó kàn máa apply ni. So gbogbo ẹni tẹ́ bá sọ pé ìyàwó yín òbò rẹ̀ ti sunko kíníkan, kò sí nǹkan tó ń jọmọ́ bẹ́ẹ̀. Òbò yẹn sunko. Ẹ̀yin ni wọ́n ti fi sínú brain yín pé òbò máa ń sunko. Ẹ ti lọ test dí mi ta. Lóòótọ́, obìnrin àṣẹ̀ṣẹ̀ ń fẹ́ kò lè dàbí obìnrin tẹ́ ti wà nínú ilé, tẹ́ ti mọ àṣírí ara yín, tẹ́ ti mọ everything ara yín. Ìwọ ló wà ńbẹ̀ nígbà tí ọmọ rẹ̀ wà lókè. Ìwọ náà sì ló wà ńbẹ̀ nígbà tí ọmọ rẹ̀ ti lọlẹ̀. Ó wá rí míì tí ọmọ rẹ̀ wà lókè. Definitely títa yẹn máa gbá sí jùlọ.
bẹ́ẹ̀ tó bá ná ìta yẹn wò ó lè realize ẹ̀ nísìn tó bá wá di pé o wá ń give o tún wá ná ta wò o wá ń give ìyàwó rẹ ní attitude yẹn ìyàwó rẹ wá retí ẹ kò rí ẹ definitely ìwọ náà máa sú tó bá di pé wá gbọ́rú lẹ́sìn yẹn àwọn tó níbẹ̀rù Ọlọ́run díẹ̀ ó wá sọ pé ó fẹ́ padà wá òun náà ò ní fẹ́ gbà mọ́ because ó ti dúró o kò rí ẹ ó fi dàbí ẹni pé ìwọ gan ti sunko fún ìgbà tí kò rí ẹ because obìnrin work with action ni ẹ̀yin dẹ̀ ń work pẹ̀lú feelings ni obìnrin work pẹ̀lú yes when I say actions I mean emotions ó ti dúró kò rí ọ náà like anytime tó bá wá ọwọ́ rẹ̀ wà ní lára because when she needed you were not there ìwọ answer ta lọ́wọ́ because wọ́n ti kọ́ ẹ pé abẹ́yàwó rẹ̀ ti sunko so fún ẹ̀yin tó jẹ́ pé ẹ ti ná ta rí ẹ ti já because lọ síta àwọn míì ò mọ bí wọ́n ṣe ń handle ẹ̀ bí wọ́n ṣe lọ títà yẹn ó máa affect inú ilé làwa fi ń kígbe pé ká ẹ mọ́ ti obìnrin síta numbers of single women ta ó ti pọ̀ jù ó dẹ̀ ń ba ìgbéyàwó àwọn ẹlòmíì jẹ́ ìwọ tó ti gbọ́njú síta tí ìyàwó ilé ẹ̀ ṣì ń wú ẹ díẹ̀díẹ̀ the best thing ni pé instead ẹ máa ṣèbálòpọ̀ yẹn ní everyday or maybe once a week ẹ distance díẹ̀ ẹ tún fún ní space díẹ̀ age ó wà lára nǹkan tó jẹ́ pé ó ń pa testosterone nǹkan tẹ̀ ń jẹ ó wà lára nǹkan tó ń pa testosterone activities yín ó wà lára nǹkan tí ó ń pa testosterone ìṣesí yín lọ́kọ láya ó wà lára nǹkan tó ń pa testosterone ìsọ̀rọ̀ sí ó wà lára nǹkan tó ń pa testosterone ọkọ àtìyàwó nulẹ̀ like ìwọ àtìyàwó rẹ tẹ bá rí bí manage I'm telling you the sky is the limit because tó bá wà ń tà yẹn tó bá lọ pé o fẹ́ lọ ẹ mọ dóbò mi ta ìmọ̀ ní ká mọ dóbò mi ta o but ẹ fi ọpọlọ ṣe kẹ́ lo rọ́bà dáàbòbò because tó bá máa fi ṣe alákọ̀ọ́kọ́ tán wàá tún fẹ́ mìíràn lọ tẹ́lẹ̀ kejì ó bá tẹ́lẹ̀ kejì tán wàá tún fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹta you understand so at the end of the day bó ṣe ń ṣe káàkiri yẹn mo kàn pray pé òun wo rọ́bà dáàbòbò because bó bá wọ rọ́bà dáàbòbò wàá tún wá kó bá ìyàwó wàá wá kó bá àwọn ọmọ is that what you want? I'm sure that's not what you want so ọkàn ó ní kẹ́ ẹ fi tẹ̀lé kínní kẹ́ ẹ dẹ̀ fi agbárí kẹ́ ẹ fi tẹ̀lé fún ìwọ tó wọ́n ti wá confuse yẹ pé dandan ni kó lọ tẹ̀ síta ó déta òrí ṣe yes some of you are here ó déta òrí ṣe òrí tìyàwó léṣe ìwọ ò ti mọ̀ pé something else is disturbing you which most of it mo sọ fún yín ìkan tá à ń jẹ ni aside age ìkan tẹ̀ ń jẹ yẹn ó ti lọ constitute fatty deposit tó yẹ kó ti block the pipes tó ń lead sí more blood flow then àwọn míì with age diabetes wà ń bẹ̀ with age ṣóyẹ yín BP wà ń bẹ̀ with age prostate problem wà ń bẹ̀ pẹ̀lú diet tẹ̀ ń jẹ with age kidney problem oríṣiríṣi problems náà wà ń bẹ̀ with age medication àní gbogbo eléyìí constitute sí wàhálà tó ń ṣẹlẹ̀ sọ́kùnrin kì í ṣe pé òbò ìyàwó rẹ ló sunko òbò ìyàwó rẹ ò ní sunko tó o bá maintain rárá ẹ̀kọ́ òdì nìyẹn ó sunko fún àwọn tó ti tẹ̀ síta ó dẹ̀ sunko fún àwọn tó jẹ́ pé everyday ẹ give ara yín ní breathing space díẹ̀ why the obìnrin yẹn ó maintain kò sọ̀rọ̀ òdì sọ́kọ̀ ẹ̀ ó maintain ó fún ní space pé time ni ṣé wá rí nǹkan tí wọ́n bá wa sọ pé kóbìnrin jáde sí ọkùnrin lọ dóbò ń ta yẹn ṣé ẹ mọ̀ pé ojú obìnrin púpọ̀ ò sí kí nìyẹn tẹ́lẹ̀ ojú obìnrin ò sí pé àṣé òbò ń sunko ni ṣé ẹ mọ̀ pé ojú obìnrin ò sí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń sọ yẹn ojú obìnrin ti sí pé ó lè jẹ́ pé òbò rò sunko sí ọkọ rẹ̀ o bẹ́ẹ̀ ẹ̀kọ́ yìí tí wọ́n sọ yìí ẹ̀kọ́ yìí ń balẹ̀ jẹ́ ẹ̀kọ́ yìí ó ń ti obìnrin síbi tí obìnrin ò mọ̀ náà ọkọ mi ò wá látijọ́ mo dẹ̀ ti gbọ́n bì kan pé òbò mi ti wọ dẹ́mọ́rèjì ni definitely ṣé irú yẹn wá dáa kíní yẹn máa jẹ́ kóbìnrin ṣépè ó máa jẹ́ kóbìnrin ṣépè obìnrin tí wọ́n sọ wípé wọ dẹ́mọ́rèjì fún ẹ ṣé o mọ̀ pé tí ọkùnrin mi bá rí succulent ni fọkùnrin mi succulent ni ẹ̀kọ́ òdì yẹn ẹ wà careful àìjẹ́ bẹ́ẹ̀ ẹ lose a great person both ọkùnrin and obìnrin ẹ fúnra yín ní space ẹ gbéra yín jáde ẹ sọ̀rọ̀ àtẹ̀yìnwá ẹ sọ̀rọ̀ ní dúndùn ẹ ṣe síra yín ẹ ṣèfẹ́ síra yín
ẹ̀kọ́ òdì ó ń ti obìnrin síbi tí ò dáa. Tẹ́yìn ọkùnrin kan bá feel pé irọ́ ni mò ń pa, mo kàn ń sọ tí yín ni. Ẹ̀kọ́ òdì yẹn tẹ́ ẹ̀ ń sọ yẹn, ojú obìnrin ò sí pé òbó ń wọ dẹ́mọ́rèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, àmọ́ ní ìsinyìí ẹ ti jẹ́ kí ojú obìnrin ṣí sí. And I didn't want to come and say this, you understand, but I needed to say this so that ká fi balance up àwọn tẹ́ ti fẹ́ báyé wọn jẹ́. Ìwọ obìnrin tó o bá lọ síta náà kò sí happiness níta, because bó ṣe ṣẹlẹ̀ sọ́kùnrin yẹn tí ó jẹ́ pé àwọn náà change obìnrin oríṣiríṣi tí wọ́n fi wá change yẹn tó kó bá wọn HIV/AIDS, ó lè kó bá wọn náà. The happiness is not outside. The happiness is not outside. Ó ní pé ẹ jókòó, ẹ work it out. Tó bá fi pé bóyá ẹ ti kíní yẹn ó fẹ́ rí bákan bákan, kò fẹ́ mọ juicy, kò fẹ́ mọ juicy, wá nǹkan tó fi máa juicy. Tó bá fi pé kíní yẹn ti fẹ̀ ju ọkọ, yes, fi style sọ fún. Fi style, there's a way you will tell your wife, say, ó fẹ́ fi kíní tight. Àwọn ọkùnrin o, a máa ń like nǹkan tó tight. Àwọn ọkùnrin o, a máa ń like nǹkan tó juicy. Ó ti mọ̀ pé indirectly ló fi ń bá ń sọ̀rọ̀ nìyẹn. Ẹ bẹ̀rù àtibọ̀tán, ẹ bẹ̀rù létẹ̀ ń bàjẹ́. Ẹ bẹ̀rù ọjọ́ tí ẹnu yóò ní sọ̀rọ̀ mọ́. Tẹ́ fẹ́ rí adjust ọ̀rọ̀ tẹ́ ti sọ, tí ó jẹ́ pé kò ní mú mọ́. Yes, fún díẹ̀ yìí, ẹ̀yin ti tèmi, fún ìwọ tó ti lọ test. Fún ìwọ tó ti lọ test pé ìta ò rí ṣe, inú ilé ò rí ṣe, wo àwọn past videos mi. Perhaps wàá rí èyí tó máa help ẹ. Tó bá ti wá lè tó wá help ẹ, kàn sí mi. It isn't about pé a fẹ́ tajà, but about pé ká sọ tọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ti jáde, wàláì, they are regretting it. Torí pé kíni, nǹkan tó dùn náà is beyond okó àtòbò. Ó dùn láàrin lọ́kọ-láya tí wọn ò kó àrùn wálé fúnra wọn. That is it. Apart from pé gbàsgbàs lórí bẹ́ẹ̀dì, ẹ tún initiate some things. Tí wọ́n tó bá wá ti wá ṣe tó rí ṣe pé on 2. The sky is the limit. Wàláì, òbò ìyàwó ẹ̀ sọ pé ó sunkún yẹn, kò ní sunkún mọ́. Ẹ̀yin obìnrin, nǹkan kan wà tá à ń pè ní àdódùn. Yes, nǹkan kan wà tó yẹ pé à ń pè ní àdódùn. Kí wọ́n tó lo àdódùn yẹn fún ẹ, kí wọ́n tó lò fún ọkọ rẹ, nǹkan tí wọ́n ń lò ń ta nìyẹn. Tó bá di certain age kan, you need to garnish. Garnishing là ń pè, garnishing. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. This is on 2, using my words for the spy for now.